àtúndé bá wa ṣe dé o ètò ni mo gbede lè ètò èmi ọmọ yín náà ni ọmọ yín àbúrò yín ẹ̀gbọ́n yín Fatai Alabi alóyin lóhùn àjòǹpẹ̀rẹ̀tì kúgú ni mí mo fọ́ bí ọlọ́ọ̀lù Ìlọrin mo yí kìrìbìtì èdè bí ọlọ́ọ̀lù dà omi ìjẹ́dá lónìí èní ni lálẹ́ olú ọ̀la ni akutuku máa wù lórí ètò wa tòní nǹkan bẹ́ẹ̀ torí pé àlejò ńlá kankanka ńlá mú wá fún yín lórí ètò lónìí gbogbo àlàjò gbádùn ètò yìí bí èèbó ṣe gbádùn tí bàbá wa kú kalẹ̀ ẹ kú dédé àkókò yìí. ayé ọmọ dáadáa àṣẹ bàbá wọn ní ẹnu oníkànlá tí gbọ́pọ̀ ń bàbá ẹ má bínú ọ̀pọ̀ èèyàn ló mọ̀ yín torí ọ̀pọ̀ èèyàn ló mẹ́kun àmọ́ kí ni orúkọ yín ní pàtó. orúkọ mi ní pàtó ní Alhaji Abdulsalam Sanyaolu. orúkọ yín ní pàtó nìyẹn ṣùgbọ́n gbogbo ayé mọ̀ yín wá ní Charles Olúmọ kí ló báyìí wá. yẹn wà yẹwò dáńfẹ́ ṣeré orí ìtàgé nìyẹn. àdúgbò bàbá ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ wo lẹ kọ́ lọ. ilé ìwé tí mo kọ́ lọ tó jẹ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ abúlé wa ni o Ẹgbà Owódé high school Ògìdàn. ọdún mélòó lẹ fi lọ sílé ìwé yìí bàbá. a tó ọdún bíi mẹ́fà. ọdún mẹ́fà. kí n tó lọ sí Abẹ́òkúta la parí ẹ̀. lẹ́yìn ìgbà tẹ́ ṣe ọdún mẹ́fà tán ní Ògìdàn ẹ wá lọ sábẹ́òkúta ẹ tún lọ rèé parí ìyókù ọdún mélòó lẹ tó wá lò ní Abẹ́òkúta. mo pẹ́ díẹ̀ l'Abẹ́òkúta mo lò díẹ̀ l'Abẹ́òkúta bẹ́ẹ̀ mo lọ sí secondary school. secondary school wo gan lẹ lọ. Lísàbí grammar school. Lísàbí grammar school. bẹ́ẹ̀ni ìbẹ̀lẹ̀ ti kàwé ìwé mẹ́wàá. bẹ́ẹ̀ni. nígbà tí ẹ wá parí iléèwé iṣẹ́ wo gan lẹ kọ́ mú ní pàtó pé iṣẹ́ tí mo kọ́ fẹ́ máa ṣe tí màá fi tèmi náà máa rí ṣéǹjì ìsápò rèé tí èmi náà fi máa sọ ọmọkùnrin nígbà ìparí iléèwé iṣẹ́ wo lẹ bẹ̀rẹ̀ lákọ̀ọ́kọ́ ṣe. iṣẹ́ tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ pàkó tó ní mechanic mọ́tò. iṣẹ́ mechanic. bẹ́ẹ̀ni. lẹ́yìn ìgbà tẹ́ parí sí secondary ẹ wá tún lọ kọ́ ẹ̀kọ́ atúmọ́tò ṣe. bẹ́ẹ̀ni. ọdún mélòó lẹ fi kọ́ yẹn. máa lò tó bí ọdún mẹ́rin torí Ìbàdàn ni mo ti kọ́ṣẹ́. ẹ gbà tẹ́ kúrò l'Abẹ́òkúta ẹ padà sí Ìbàdàn lẹ ti lọ kọ́ṣẹ́. ayé okùn òní gòngòngò kó má níbi tó ti gùn wá yóò ní tó ṣokùn bẹ́ẹ̀ tẹ́ fi kúrò l'Abẹ́òkúta tẹ́ fi lọ sí Ìbàdàn. iṣẹ́ ayé dára. àṣẹ o. gẹ́gẹ́ bí ọmọdé àfẹ́ máa ń mọ̀ lù kiri ni gbọ́ Ìbàdàn tóbi ó ṣe kí lọ́kàn ni ní má dẹ̀ débẹ̀ bẹ́ẹ̀ mo kọ́ lọ. ẹ̀ẹ́dẹ̀ lẹ́nì kankan bẹ́ẹ̀ kàn lọ fúnra yín. kò ṣe mo lẹ́nìkan bẹ̀ o ẹni tí mo ní tó jẹ́ brọ́dà mi tó ń ṣiṣẹ́ àwọn àwọ̀ tí wọ́n ọmọ wa tó wọ́n ń sáyẹn ẹ̀hún ló ń ṣe tó bá ti wá sí Abẹ́òkúta mo ṣe ń bọ́ Ìbàdàn níwájú Ọlọ́run àti ìjọdún mo dé Ìbàdàn báyìí mi ò dágbére fún mi ò sọ fún pé mo ń bọ̀. ẹ̀ẹ́dẹ̀ dágbére fẹ́ni kankan lé. ara mo sá gbé bọ́ọ̀sì mi yá mo gbé bọ́ọ̀sì mi gbọ́dọ̀ Ìbàdàn lọ. ibi iṣẹ́ mo ti mọ bẹ̀ tẹ́lẹ̀ ó ti júwe fún mi mo débẹ̀ mi ò dé ibẹ̀ òde kò yé mọ́. kò yé yín. mo wọ taxi mo wá rìn kiri mo ti ń lọ báyìí mo kàn ní lórí kẹ̀kẹ́ ni dúró mọ́tò dúró jọjọ mo ti dúró ní ló wá pè mí pé báwo mo ṣe mọ bí mo ní ẹ̀yin náà ni mo wá bá kọ́ ní kí n ṣòlè. lẹ́yìn ìgbà tí ẹ kọ́ ẹ̀kọ́ ìgbà tí ẹ dé Ìbàdàn ẹ kọ́ ẹ̀kọ́ atúmọ̀tò ṣe ìgbà tí ẹ kẹ́kọ̀ọ́ atúmọ̀tò ṣe ẹ tí ẹ fi ṣiṣẹ́ ṣe rárá àbí báwo. mo ṣiṣẹ́. lẹ́yìn ìgbà tí ẹ kọ́ tán. mo ṣiṣẹ́. n'Íbàdàn ńbẹ̀ náà. mo ṣiṣẹ́ ní mo á ṣe lẹ́kọ̀ọ́ ń bí báyìí. ìgbà tí ẹ kú n'Íbàdàn ẹ ti Abẹ́òkúta lọ Ìbàdàn ẹ ti Ìbàdàn bọ́ s'Èkó. mo wá ṣiṣẹ́ ìgbà yẹn ìgbà tí mo dé Èkó bàbá tí mo gbé ọ̀dọ̀ ẹ̀ ní Ìbàdàn ọmọ ẹ̀ wà ní Igbóṣeré street
ní àárín gbùngbùn Èkó Lagos Island. bẹ́ẹ̀ ni mo á bá pé lágbájá èmi náà máa ń wáṣẹ́ o mo ti dé sí Èkó wọ́n ní kí n máa bọ̀ lọ́dọ̀ òun bá lọ sọ́dọ̀ rẹ̀ níbẹ̀ yẹn ni mo ti ríṣẹ́. ṣé iṣẹ́ mẹkáníìkì náà lè fi lọ tẹ́lẹ̀. ní Tinubu bẹ́ẹ̀ ni mo ti ríṣẹ́ ẹni tó fi gbé mi síṣẹ́ yẹn jẹ́ Henry Fájẹ́mirókù. Henry Fájẹ́mirókù. ọjọ́ rẹ̀ mi bẹ́ẹ̀ ni olóbi síbẹ̀. nígbà náà gba mo ṣiṣẹ́ díẹ̀ bàbá kan tó wà nílé wa tó bá ti wá láti London ó ń ṣiṣẹ́ ní orí ẹ̀ ọkọ̀ ojú omi mo lè láìké ìgbàlá lápàdé ẹ̀bẹ̀ ní aró òyìnbó ní mọ́tò tí mo ní ọkọ̀ yẹn mo rí gbogbo ohun tó ń jẹ àkówálé mo ní mo lè fẹ́ ṣiṣẹ́ ń bẹ̀. ẹlẹ́fẹ́ ṣiṣẹ́ ń bẹ̀ bá náà. ibẹ̀ ni mo á bọ́ sí ẹ̀dẹ̀ Debster line bẹ́ẹ̀ mo ń ṣe bíi lébìrà bí ká gbé àpò ká gbé kínní mo ń bá wọn ṣiṣẹ́ ń bẹ̀ yẹn ó dẹ̀ ń tẹ́ mi lọ́rùn. kí ló sún yín débi eré orí ìtàgé ọ̀nà wo lẹ gbà torí gbogbo àwọn iṣẹ́ tẹ́ ẹ lẹ́ ṣe láṣepọ̀ wọ̀nyí kò sí tó jọ eré orí ìtàgé ìgbà fún olè ṣe wá bá dé. wọ́n ní máa kúre ẹnu máa kúre ẹnu ara ló fi fà á. exactly nígbà yẹn mo lọ sí Mùṣín lọ́dọ̀ ọmọ abúlé wa kan ní Anoluwapo street number 10 ní Mùṣín mo á débẹ̀ mo la bá ṣeré ìgbìní mo ní mo lọ sí Èkó ó ní àwọn ń ṣe end of year kìíní practice wọ́n fẹ́ ṣeré orí ìtàgé mo ní mọ́dé láìkẹ́ mo ní máa lọ ní máa tẹ̀lé bá lọ bẹ̀. bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀. ó tọ́ bá lọ bẹ̀ mo ti bẹ̀rẹ̀ nìyẹn. bàbá ta ni ọ̀gá tó kó ẹgbẹ́ náà jọ nígbà náà torí ó yẹ ká béèrè wọ́n ní kò sí bó ṣe máa rí ààrẹ ni tó kọ́ ní nǹkan kí tára lè pè lọ́gàá yín. ẹni tí mo lè pè lọ́gàá mi náà nìyẹn o photographer ni òun ni composer wa ń gbà yẹn ó wá happen jọ kan ẹni tó ń ṣe major road eré yẹn Joseph and his brethren òun ni eré yẹn ẹni tó wá ń ṣe major road yẹn ó wá ń ṣàkọ ẹ̀mí tẹ́tí wá ń bẹ ọdún tó bí ọ̀sẹ̀ méjì mo ti ń lọ sí ìyáṣà wọn bẹ́ẹ̀ practice wọn. ok. bàbá ẹ má bínú pé mo dá yín dúró yóò tó ọdún mélòó nísìn tàbá kà lé ní èjì yóò tó ọdún mélòó. ọjọ́ pẹ́. ká tiẹ̀ wò pé bá 50 something years. ẹni yẹn wá ṣakọ ẹ̀yin dẹ̀ ti lọ. wá ṣakọ mo ní mo á pè kejì mi wá jẹ́ kí n ṣe pàtì mo lè ṣe o Joseph yẹn máa ṣe o ó ní ọdún àsọ fún máa yẹn wọn wá bẹ̀ sí ibi máa yẹn bẹ̀ wọ́n là bá kọ̀ǹpútà wa kó filẹ̀ ó ní ọ̀rẹ́ wọn á ṣe kìíní yẹn. eré yẹn eré gẹ̀ẹ́sì ni wọ́n ń sọnù ẹ̀ ní àbí Yorùbá ni o Yorùbá gidi ni o eré Joseph yẹn Yorùbá ni àwa bẹ̀rẹ̀ ariwo ń ta ni wàlátàlá ìgbà tó parí kíní gbogbo ìjọ tó wá wòran àwọn ìjọ àwọn abẹ́ sí dá owó fún mi wọ́n ń dáwó fún mi pé ẹni tó máa ṣe kíní rè o ẹni tó máa ṣe òtún ọgbọ́n tó bẹ̀rẹ̀ yẹn. ìgbà tẹ ẹ ṣe ju tẹni tó ń ṣe tẹ́lẹ̀ lọ bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ nìyẹn nígbà tẹ wá kúrò ní Mùṣín ibo lẹ forí lé tíṣẹ̀ fi wá dòǹdè ni. tó fẹ́ dòwò Mùṣín náà ni mo wà tí n bá wá láti kú mo tún lọ sí rìhásà kan ní Kaolin lẹ́kọ̀ọ́. Kaolin. bẹ́ẹ̀ ni lẹ́kọ̀ọ́ mo tún bá kan ṣeré ń bẹ̀ à ń pè bọ́ yẹn ní Yasport náà ń pè nígbà náà nígbà yẹn mo tún bá yẹn ṣeré. dèdé àsìkò kan náà ni dèdé ọdún kan náà ni tá a bá fojú wò. tí n bá ti wá ń ṣe kọrin nulẹ̀ tó wá ní kọrin nulẹ̀ ọmọ kan wà ń bẹ̀ tó jẹ́ ọmọ gúrùpù tiẹ̀ àwọn aláṣọ gbà bàbá kan wà bẹ́ẹ̀ ọmọ gúrùpù Jasper yẹn pé ẹni kan wà ní ó ń kọ́ni gan ni o ó mèrè o mo là bá wọn nìyẹn àwọn abẹ́ sí eré Nebukadnesari náà ṣe ń gbà yẹn wọn là kọ́ wọn lérè yẹn mi lọ́dún là kọ́ wọn ní
Mushin. eré Nebukadneza yẹn ẹ̀bọ́n ni kọ́ wa ń bí èmi la kọ́ wọn ní Mushin ó tán. kẹrẹkẹrẹ. Adesmark Productions Limited. Telephone number 079 56 921 064. Adesmark Productions. Quality services guaranteed. a mọ̀ wípé kò sí bí eré ìtàgé ó ṣe wà tí ò ní sórin bẹ́ẹ̀ ṣé ẹ̀yin náà máa ń ṣe àgbékalẹ̀ orin tẹ́ bá ṣàgbékalẹ̀ ẹ̀tàn ẹ̀ bá kọ irú orin wo lẹ́ ń kọ́ ń gbà náà. èmi náà bá Nebukadneza rí èmi là dájọ́ ayé o èmi lọ bàbá tìrìbà èmi lọ bàbá tìrìbà elétè pa lójú ẹni ẹ̀yìn ẹni là á gbìmọ̀ràn ìka o ẹnikẹ́ni tó bá dìgbò lẹ́gùn o aṣọ rẹ̀ á fàyà o ìjọba mi ìjọba ayérayé ni ìjọba òdodo aládé àlàáfíà àti fàmì òróró yan mi o àti fàmì òróró yan mi o nísinsìnyí mo ti ní èrè kan èyí tí gíga rẹ̀ jẹ́ ọgọ́ta ìgbọ̀nwọ́ ìbú rẹ̀ jẹ́ ìgbọ̀nwọ́ mẹ́fà ní ìgbèríko bàbá mi ní ìgbèríko bábélì o èyí ni ó jẹ́ olúwa tẹ́ ó máa sìn o ẹnikẹ́ni tó bá kọ̀ láti kì í sin òrìṣà mi kíkẹ́ wéwé la òkè a ó sì sọ ilé rẹ̀ di àgbọ̀n wo. bàbá ọjọ́ pẹ́ lóòótọ́ torí gbogbo ó dàbí pé nígbà ayé eré ìtàgé yìí orin ni wọ́n fi ń kọ́ orin ni wọ́n fi ṣàlàyé orin láti yá bẹ́ẹ̀ orí ẹ pé jù. lẹ́yìn ìgbà tí ó wá di bẹ́ẹ̀ ṣé ìgbà tí ẹ ti ń ṣe ní Mushin tẹ́ ẹ ti ń ṣe ní Èkó yẹn ẹ wá pa iṣẹ́ atọ́kọ̀ṣètì pápátá ni àbí ẹ ń ṣe. pati. ọ̀nà wo àdówó ń gbà wọlé. ṣe nígbà yẹn àwọn kan wá pè mí ní Mushin yẹn àwọn tó ń wọ eré wa tó gbé ṣọ́ọ̀ṣì ni mo ń ṣeré fún gbogbo ṣọ́ọ̀ṣì ló ń pè mí wá bá àṣìṣe ń bí báyìí máa bọ̀ ń bí báyìí wọ́n sọ mí ní ẹ̀dọ̀gà èmi ń ṣeré gbogbo churches náà kan wá pè mí náà máa bẹ́kúta pé bàbá ẹ̀yin ẹ̀dá kínní ilẹ̀ ẹ̀dá ilẹ̀ ń bẹ́ẹ̀ dùgùn dé ẹ̀dá ilẹ̀ káàtì bẹ̀rẹ̀ nìyẹn wọn á gbé kóbúrò àṣe ìpàdé kíní àti fẹ́ sọ orúkọ ẹgbẹ́ tiwa o orúkọ ẹgbẹ́ tiwa o wọn kan ní ká sọ ní rainbow wọn kan ní ká sọ mo ní ẹgbọ́ o èyí tó máa pè ojú ni pé Olúmọ ní ká ṣe sọ nítorí Olúmọ jẹ́ nǹkan pàtàkì ní Abẹ́òkúta. ẹ̀yin mélòó gan-an lẹ́kọ́ dálẹ̀ kẹ́yìn fi ń jẹ́ olórí ńgbà náà. apọ̀ gan-an tí mo kó mọ́ra pọ̀ irú ìyá sàlá. ìyá sàlá. ìyá Pasuma. kọ́lọ́m foríjì wọn. ìyá Pasuma kọ́lọ́m foríjì ìyá sàlá. ìyá Pasuma. bẹ́ẹ̀ni. báwo làwọn ṣe dọ́dọ̀ yín ńgbà náà. gbogbo mọ̀ pé àwọn eléré ni tábà ti rí èèyàn kan tó ṣe kí ni a máa fẹ́ ni à ń fẹ́ wọn ni. gẹ́gẹ́ bí ìyàwó exactly láti fi lò gẹ́gẹ́ bí irinṣẹ́ fún eré orí ìtàgé kó tó di káyé tó wá di ayé pé à ń gbé kámẹ́rà fi yá yìí àwọn a mọ̀ pé eré orí ìtàgé ń ló wà ẹ ti ṣe tó eré orí ìtàgé tó mélòó kó tó wá di pé kámẹ́rà dé. ó ti pọ̀ jù. ní ìtò ipò ẹ̀ ṣe fúnra yín tẹ̀sí lè sọ àwọn àkọlé wọn. máa rántí díẹ̀díẹ̀ mo ti try díẹ̀. mo ní ìbéèrè kan. ìyá sàlá irú ipò wo ni wọ́n dì mú nínú ẹgbẹ́ yín àti pé irú róòlù wo irú ìlànà wo ni wọ́n máa ń ṣe nínú eré lọ́dọ̀ yín gbà náà. ngbà yẹn ìyá sàlá ó jẹ́ ẹni tó ń jó kò sọ níjó ẹ̀ kò sí oníjó ẹ̀ ó dẹ̀ tún ṣe dáadáa kò sí pàtàkì èèyàn kan lè ṣe èmi gan bó ti rí mi yìí máa ṣàfà máa ṣe babaláwo. mo ti báwọn èèyàn bàbá ó ti báwọn èèyàn wọn sábẹ́ fi wòye ni pé bóyá kẹ́kàn ṣeré jàgídíjàgan nìkan. kò sọ ní kọ́mádì mi kò sí bàbá sàlá ní èso. irú ìyá Pasuma tẹ sọ irú ìlànà wo làwọn máa ń ṣe nínú eré ńgbà náà. ìyá Pasuma ń ṣeré ó ń ṣeré ó ń kọrin ó ń jó kò sí pàtì tí kì í ṣe. ó tó ọdún wo
tí a bá pa gbogbo ẹ̀ pọ̀ pé gbà tí mo ti ń bá eré ìtàgé bọ̀ ó tọ́dún wo sásìkò yìí tí a bá ka lé ní èjì ẹ̀ta ẹ̀rin àrùn. ó ń lọ bíi 50-something years ṣá. kábíyèsí àgbàlagbà ẹ tọ́ ọmọ ọdún mélòó báyìí. ọmọ ekele ni mi. you are still young. Exactly. ọmọ ekele ni mi. mo ń lọ bíi kagara gé díẹ̀ yá mo ń lọ bíi 86 years right. 86. bẹ́ẹ̀ni. bàbá ẹ ti tó 86 báyìí. mo bá yín dúpẹ́ fọlọ́run o. ìyàwó mélòó gan-an lẹ́ni ẹni ìyàwó púpọ̀ náà mo mọ̀ ká má purọ́. èmi ò kó ìyàwó jọ mi ò kó ìyàwó jọ bẹ́ẹ̀ yẹn. ẹ níyàwó púpọ̀. mi níyàwó púpọ̀. ẹ ní tó 16. èmi kẹ mi ju mi ìyàwó tó kúrò àmì ní ìdíjẹ kan jù. ẹyọ kan. nígbà tí ayé wa dayé pé à ń gbé kámẹ́rà àti ń ya sinimá o àti ń ya fíìmù o àti ń ṣe tẹlifíṣàn program o tẹlifíṣàn móvì tó gan-an làkọ́kọ́ tẹ́ ẹ kọ́ ṣe pàápẹ́ èmi náà wà nù sinimá. ìjà òmìnira ni number 1. ìjà òmìnira. ìjà òmìnira. ẹ má bínú ta ló ní sinimá yẹn. ìjà òmìnira Adelove ni. Adelove ló ní. ó máa tọ́dún mélòó báyìí bàbá. àwọn tó pẹ́ o. bá a tiẹ̀ lè rántí. sọ́gbọ́n ló kọ́ ṣe fíìmù Kógun Ìdè tó ṣe. bẹ́ẹ̀ mo ló kọ́kọ́ ṣe sinimá Kógun Ìdè tó bẹ́ẹ̀ yà ni. Adelove ló kọ́kọ́ ya sinimá. kí yóò ti yàtọ̀ mélòó kí bàbá Ògúndé tó ya sinimá tiwọn. ẹ kó tó yàtọ̀ bíi méjì bíi sí mẹ́ta yá. 2 sí 3 àmọ́ ìjà òmìnira yẹn ipa kílẹ̀ wá kó nínú ìjà òmìnira ọ̀hún nínú sinimá ìjà òmìnira tí Adelove ṣe ipa wo lẹ kó. kò yẹ bíi tọ́ọ̀gì náà ni mo ṣe ń bọ̀. bàbá àmọ́ ń gbà tẹ́ wà léwu ẹ̀ mọ́. akínú àgbàlagbà gbàngbà bàbá mi Olúmọ tí a bá ń pe Olúmọ èmi rò pé bóyá orúkọ tí ó jẹ́ àpèlé orúkọ yín ó ní oúnjẹ Olúmọ ni èmi ò mọ̀ pé a wò pé Olúmọ la fi ṣe àmì ìsọ ẹgbẹ́ wa lóòkọ ni ṣùgbọ́n kí ni Charles wá débẹ̀ bàbá tí Charles wá dárò Olúmọ. nígbà tí àwọn kékeré èmi láìkí Christianity ju Muslim tí mo jẹ́ lọ so inú eré dá ń ṣe kiri yìí mo sọ pé church ni mo ń ṣeré fún. bẹ́ẹ̀ni ibẹ̀ ni mo lọ sọ pé èmi náà fẹ́ sàmì. ẹ fẹ́ ṣe sàmì orúkọ. bẹ́ẹ̀ ni bí mo dá sàmì ni Charles. tán sàmì fún ẹ̀dí Charles. mo ti Charles ń gbà. ṣé ìdí ni tí Charles Olúmọ fi ń bẹ ní àkọlé iwájú ilé yín. gan-an tí dùgbò ayé mọ̀ mí sí. ẹyẹ méjì kì í sí ìjàsà. báwo ni ẹ̀yin àti bàbá wa kọ́lọ́m fọ̀rùn kẹwọn bàbá wa Ògúnpè. nígbà yẹn nígbà tá a déré ìdíwálẹ̀ eléyìí ó yá o a máa ra lu ìdáwó eléyìí dáwó kọ́tìn la fẹ́ ra eléyìí dáwó ń pẹ́ ọmọ ọgbẹ́ yẹ ọmọ ẹgbẹ́ jọ á dáwó ṣé ń gbadíjà wá dé ẹyọ ẹ má gbẹlú mi o ẹ má jìkiri kan àjò dáwó ní àjò má jìkiri ẹ lè máa jà fún kọ́tìn ni mo lọ sọ́dọ̀ Ògúngbè ó wà ní mo ṣì ń gbà yẹn wọ́n dẹ̀ ń ṣe practice lọ́wọ́ ń gbà yẹn babaláwo ni aisho ló ń ṣe babaláwo ń bẹ aisho pẹpẹ ló ń ṣe babaláwo ń bẹ kó wà mo ní máa ṣe babaláwo máa ṣe babaláwo lójú wọn á ní màmá ṣe wọ́n ti ń gbà mí pé èmi ni màmá ṣe babaláwo fún wọn. ìhàwó lẹ́yìn àti bàbá Ògúndé kọ síra wọn kó tó di pé Ọlọ́run ní ọlọ́jọ́ dé sọ́dọ̀ tiwọn. gbogbo àpòjọ ní tíátà pápátá àlọ́ṣeré lẹ́kọ̀ọ́ babasala kìnnì kan agbére lẹ̀ eléyà ṣe nú ẹ̀ so ó wá fún pé ká tó bẹ̀rẹ̀ eré yẹn a máa ṣe introduction táwọn máa fi wá hàn táwọn máa jáde táwọn ṣe gbogbo ẹ̀ wá dìjọ yẹn gbogbo wọn jáde ariwo ń tàgé tọ́ba pé Bello èmi èdè di lórúkọ ń gbà yẹn
tó bá pe Bello ariwo ata ọpẹ bàbá sàlà ariwo ata gèè màá rò pé kí ni màá ṣe lọ́wọ́ pè mí o bó Olúmọ wọ́n ti pè mí báyìí mo kàn yarọ ni mo kàn yarọ ni ó di kẹrẹrẹ mo débẹ̀ Ògúndé ní kí ni orúkọ mi mo ní Olúmọ ni Olúmọ lélẹ́yìí o kìnnì kankan ìgbà wo kìnnì kan sẹ́ni wáyé dáhùn báyìí tí mo ń de gbà tí mo dúró báyìí tí mo ń ṣà kó ṣe ariwo ta ariwo tèmi. irú ìdojúkọ wo lẹ ti ní nínú iṣẹ́ yìí láti gbà tẹ́ tí ń bá bọ̀. sórí agbàfọ̀ lọ́hùn ni iṣẹ́ yìí ó wà ní ẹ̀jẹ̀ tèmi ni o ìgbé bóyá mo rí léèrè kan nínú ẹ̀ o ó wà ní ẹ̀jẹ̀ mi mo láìkí ẹ̀. àti bímọ ń bẹ bàbá ààrẹ èrè ni à ń la yọkẹlẹ tiwa ààrẹ èrè ni à ń gbélé tiwa ààrẹ èrè ni bàbá ẹ sì ní kò tí ì fún ilé èrè náà ni à ní ìdojúkọ tá a ti rí ń bẹ. ẹ mo rí dojúkọ rẹpẹtẹ àmọ́ nítorí pàṣà kò sí owó kò sí nǹkan. kò sí owó kò sí owó. àmọ́ orúkọ pọ̀ ju owó lọ. orúkọ pọ̀ ju owó lọ. orúkọ náà ń wò mọ́ mi. ọmọ bíbí ìlú wo ni torí àtúnṣọ à ń gbọ́ ẹ̀gbá lẹ́nu yín wọ́n lè kàn lè gbé ẹ̀gbá kẹ́ ẹ gbọ́ ẹ̀gbá. kàn gbóyún mi lọ́bẹ̀. mi sọ fún wọn gbóyún yín lọ́bẹ̀ ẹ má tí mi ò wí ẹ má ti bọ̀ alájí ẹ má ti ọ̀rọ̀ tí mi ò sọ bọ̀ mí lẹ́nu. mo ní ó ṣeé ṣe pé a lọ ṣiṣẹ́ lẹ́gbàá ni o àìsàn mi ẹ̀gbá o àmọ́ mo gbódì ẹ̀gbá ibo ni ìlú yín gan-an ní pàtó pé orí òun mi rèé o. Ẹ̀gbẹ́ ni orí mi. Ẹ̀gbá. Ẹ̀gbá gidi àti ìyá àti bàbá mi Ẹ̀gbá ni. nígbà tí a dákọ lẹ́ẹ̀kan Alhaji Abdulsalam lórúkọ yín ẹ̀ ń jẹ́ Charles Olúmọ bó làgbákò ṣe wọ̀ gbogbo èèyàn ní bẹ̀rù àgbákò ọlọ́mọdé ara àgbákò wọ̀ nígbà àtọ̀nàtọ̀nà ká ẹ dákun à ń béèrè bàbá o bàbá bò lẹ́ ń béèrè ọlọ́mọdé ara àgbákò bàbá bò làgbákò ṣe débi òkọ yín. láàgbákò ṣe wọ̀ ni pé nínú ayé fíìmù Adé Love tí mo wí yẹn onírúkọ tí mo jẹ́ ń bẹ̀ nínú fíìmù Ògúndé ayé Àwòlúdà ni mo jẹ́ orí ẹ̀yẹ eyín ejò nínú fíìmù ni wọ́n á wò ó dúpẹ́ àwọn kan tuntun wà dúpẹ́ wọn lórúkọ tí wọn ó dẹ̀ dúró dáadáa mọ́ gbàdá wa ń ṣe fíìmù kan lọ́wọ́ ní Òṣogbo ní ẹni tó direct ẹ̀ Baba Gébu Baba Gébu olóòdì director fíìmù yẹn ló wá pè mí pé bàbá mo gbọ́ orí ẹ̀yẹ eyín ejò Àwòlúdà kì í ṣe mi kémi náà mi. kẹ́ ẹ mú kan pàtó. mo bá lọ mo bá dúpẹ́ mo bá ronú bí n tó burú jù náà nìyí àgbákò ṣé nǹkan rẹ ni kí nǹkan rẹ kọ́ afẹ́fi kọ́yàn lọ́gbọ́n ni fi kọ́yàn lọ́gbọ́n ni o àgbákò ṣé nǹkan rẹ ni ọlọ́run ká àní pàdé àgbákò àní pàdé àgbákò wọn náà ní pàdé àgbákò. àmì bàbá àmọ́ mo pàdé Charles Olúmọ lónìí tábà ní àgbàṣe pẹ̀lẹ́ ẹ̀yin tábà ní àgbàṣe pẹ̀lẹ́ ẹ̀ ní ọjọ́ adalẹ̀ ẹ̀ bẹ́ẹ̀ tí máa ń wí nìyẹn àbí ọjọ́ adẹ̀ tí ń dalẹ̀ ẹ̀ tún dàgbà jù báyìí lọ o àmọ́ mi ò ní bàbá pẹ́ láyé títí á padà kú ńbẹ ni bàbá wa kú láyé tán kí ni ẹ fẹ́ kí wọ́n sọ nípa yín torí ẹ dàgbà ẹ dògbò èmi ò ní ká ẹ kú báyìí o ẹ pẹ́ láyé àmọ́ yóò máa wà nínú ọkàn àyà pé nǹkan báyìí ni mo fẹ́ kí àwọn ọmọ mi ṣe lẹ́yìn mi nǹkan báyìí ni mo fẹ́ kàn sọ nípa mi bàbá. wẹ́ kò sí kí ni wọ́n fẹ́ kàn sọ nípa mi ni pé ìwà rere òótọ́ ọ̀nù èmi hùwà rere o mi níyàn sí ní mo dẹ̀ lo òótọ́ sẹ́ni tó bá lo olódodo ló ń jogún ayé à ń ṣe wàdùwàdù kí ni kan mo fẹ́ kàn máa sọ ń pa mi pé bàbá yìí èèyàn gidi ni o èèyàn tó dáa ni o mo fẹ́ kàn sọ ń pa mi nìyẹn kàn sọ̀rọ̀ tó dáa ń pa mi. Olúwa jẹ́ kẹ́ ẹ pẹ́ fún wa. kàn fi wà mí kẹ́ mi. Olúwa jẹ́ kẹ́ ẹ pẹ́ fún wa bàbá ẹ dàgbà dògbò ẹ tún fọwọ́ pawó jù báyìí lọ erigi ẹ tún fi jóbi ẹ wà pẹ́
ẹ gbogbo olúyẹyẹ ń tuyẹ yìí tó gbó tó fọmọ owó sóńdè ọrùn tó mọ owó jẹjẹjẹ tó jẹ kú bí ọkùnrin ọkùnrin jẹjẹjẹ kú bí ọ̀pọ̀rọ̀ ẹ dàgbà bàbá àṣẹ o ẹ ṣe púpọ̀ bàbá àdúpẹ́. ẹ bá ní ń wí èmi lè wí dọ́là ẹ bá ní ń sọ mo máa lè sọ di tomorrow mo gbèdé o bàbá rere mo wí mo gbèdé o bàbá rere kí ló wí mo gbèdé o bàbá rere. Ayọ̀mídé, Ayọ̀mídé, Adesmark production, Ayọ̀mídé, àwọn ló tún gbòde, Ayọ̀mídé, individual production, Ayọ̀mídé, àwọn ló lè ṣe o, Ayọ̀mídé, ìgbéyàwó ló fẹ́ ṣe, Ayọ̀mídé, ọmọ ló fẹ́ kó o, Ayọ̀mídé. tó bó ṣe jẹ́ lẹ ti gbọ́ yẹn o fún professional video coverage ìyẹn digital tí ò jẹ́ ṣẹ́jú wàìwàì láyé ayẹyẹ káyẹyẹ tí kò ní gbàgbé tàbí àtúnṣe ẹ jẹ́ máa fowó jóná pẹ̀lú àwọn pọ́kúlówó emergency video men kọ́lọ́run ṣọ́ wa ń bẹ̀ o Adesmark Productions bẹ́ẹ̀ ni Adesmark yàtọ̀ ẹ pè Adesmark 07956 921 064. Ayọ̀mídé, Ayọ̀mídé, Adesmark production, Ayọ̀mídé, àwọn ló tún gbòde.